Mi ò mọ̀ bóyá nǹkan tí mo fẹ́ sọ nínú fídíò yìí bóyá ó wọ̀ ọ̀tẹ̀, but mo kàn rò pé people that matters don't mind and people that mind don't matter. Major reason mo fi rò pé kí n sọ náà nìyẹn. And nǹkan náà ni wípé mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn process tá a máa ń go through láti ya àwọn videos sórí ìkànnì yìí. And alákọ̀ọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ń support ìkànnì lórí Patreon. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Òṣùbà yín rè. Fídíò yóò sì fún ẹni tó bá ṣẹ̀ ń wo ìkànnì fún ìgbà àkọ́kọ́. So tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ lórí ìkànnì yìí, ẹ bá mi click ibi báyìí. Fídíò tó wà ńbẹ̀ ẹ máa fẹ́ràn ẹ̀ jọjọ. So ẹ̀yin lè click ibẹ̀ yẹn láti wò. Ṣùgbọ́n fídíò yìí wà fún àwọn tó ti wo ìkànnì tẹ́lẹ̀, tó ti mọ nǹkan tá à ń ṣe ní orí ìkànnì yìí. Àwọn ni fídíò yìí wà fún. Nǹkan alákọ̀ọ́kọ́ tí mo wish àti explain ni pé ní ìgbà tí mo dá ìkànnì sílẹ̀, mo dá sílẹ̀ láti lè máa promote egbòogi which is herbs ilẹ̀ Yorùbá sí àwọn Yorùbá tó ti gbàgbé pé a lè lo egbòogi Yorùbá fún àìlera ara wa. Òun ni mo dá ìkànnì sílẹ̀ fún. Ṣùgbọ́n bí ó ṣe wá ń tẹ̀síwájú sí ni mo develop interest láti promote àṣà àti ìṣe Yorùbá gangan. Ní eléyìí tó dẹ̀ jẹ́ pé mo ti lọ oríṣiríṣi ìlú tó ní ìtàn Yorùbá lọ́wọ́, tó jẹ́ àwọn ìlú tó wà related sí Odùduwà directly. And mo dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ contents and personal research tí mo rò pé mo sì fẹ́ ṣe. Bí mo fẹ́ ṣe research lórí the word Yorùbá gangan, ní eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn believe pé Hausa àti Fulani ni wọ́n sọ wá ní Yorùbá from the word Yariba tí ó mean ní àyínnìke kọ́nì. So but and kò dẹ̀ ṣe yẹn nìkan, mo fẹ́ ṣe research lórí bó ṣe dá Yorùbá sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ believe pé Egypt láti wá, àwọn kan tẹ̀ sọ pé Mecca láti wá, àwọn kan sọ pé Lamrodu pé Arabic word ni, àwọn kan sì sọ pé Ethiopia níbi tí a ti wá. Ethiopia dẹ̀ ni the only African country tí ogun ò kórí. So oríṣiríṣi nǹkan làwọn èèyàn believe nípa ibi tí Yorùbá ti wá. Ṣùgbọ́n nǹkan kan tèmi mọ̀ báyìí ni pé Yorùbá is one of the largest tribe lè wá ní ilẹ̀ adúláwọ̀. And mo ṣáà fẹ́ ṣe research yẹn tó yẹ pé mo fẹ́ document ẹ̀, well documented. And most of this research tí mo máa ń ṣe is a solo thing. Èmi nìkan náà ni mo máa ń dá travel. Mo sì máa ń ná ọ̀pọ̀lọpọ̀ owó gan láti rí àwọn ìtàn tí mo ṣe mú wá fún wa sẹ́yìn. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ ìtàn Èrúwà àti olóyè Ṣeun Ògúndoyin tí mo mú wá last, tó jẹ́ the last documentary mi. Ìtàn náà èmi nìkan ni mo dá lọ. Bẹ́ẹ̀ sì ni mo ní láti lọ láàárọ̀ kí n padà before 6 o'clock nítorí pé gbogbo wa la mọ̀ bí ìlú wa ṣe rí. Kò wọ́ ọ̀tẹ̀ kí o máa travel ní òru ní àsìkò yìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Mo sì gbéra ní ilé mi ní 8 o'clock. Mo dé Èrúwà bóyá 10 o'clock. Ó dàbí pé mo ní little delay lọ́nà. Mo dé Èrúwà ní 10 o'clock. And láàárín 10 o'clock sí 4 o'clock ni mo fi ya content méjèèjì ní eléyìí tí mo mọ̀ pé mo kánjú ṣe ni. Mi ò fi gbogbo ara balẹ̀ ṣe bó ṣe yẹ kí n ṣe. And mo dẹ̀ mọ̀ pé ká ní pé mo ní èèyàn kan tàbí èèyàn méjì tá jọ ń ṣe tó support mi lórí gbogbo àwọn kinní, mo mọ̀ pé ó tún máa dára ju bí mo ṣe ṣe yẹn lọ. Ẹnikẹ́ni tó bá ní interest nínú nǹkan tí mo ń ṣe, tó sì mọ̀ nípa camera dáadáa, tó sì ní ìdá tí máa ṣe fún owó, kó kàn sí mi ní orí ẹ̀rọ ayélujára Instagram, kó send mi DM. Bẹ́ẹ̀ sì ni màá wà available àti reply tí a sì lè jọ máa ṣe gbogbo kinní. Of course kò ní jẹ́ ọ̀fẹ́, màá máa san owó fún ẹni bẹ́ẹ̀ náà ni. And nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo wá fẹ́ sọ ò ní pé àwọn ìrìn àjò yìí máa ń ná mi ní ọ̀pọ̀lọpọ̀ owó gidigidi gan. Bí ẹ jẹ́ ká ti ibi pẹlẹbẹ ká fi bẹ̀rẹ̀ àwọn owó tí mo máa ń ná. Tí máa kọ́kọ́ dé ìlú kan
tó mú ìtàn Yorùbá dání. Ibi àkọ́kọ́ tí mo máa ń lọ ni ààfin ọba aládé náà. Bẹ́ẹ̀ sì ni gbogbo ààfin ọba aládé tí mo ti lọ, yàtọ̀ sí ààfin Aláké nìkan ni wọ́n ti gba owó lọ́wọ́ mi kó tó di pé wọ́n fún wa ní àwọn ìtàn tí mo máa ń mú wá lórí ìkànnì yìí. Ibẹ̀ nìkan ni wọ́n ti sọ fún mi pé iye báyìí làwọn máa gbà, àbí pé ìgbà tí mo fẹ́ fún wọn lówó kí wọ́n tẹ́wọ́ gbà. Ibẹ̀ nìkan ni. Àwọn ibi tó kù wọ́n máa ń sọ fún mi ní pé iye báyìí làwọn máa gbà kó tó di pé mo máa ṣe. Bẹ́ẹ̀ sì ni màá ní láti wọ mọ́tò kiri ìlú nígbà míì. Ìgbà míì àwọn ibi tí mo ti fẹ́ lọ bèèrè nǹkan gan, èèyàn máa ní láti sanwó ń bẹ̀. Èmi sì ń ṣe kí ìtàn Yorùbá má bàa parẹ́ ni. Tí ẹ bá wò, ìdí yìí la fi ń sọ Yorùbá lórí ìkànnì yìí, so that kò ń ṣe pé a fẹ́ promote culture Yorùbá fún àwọn ará àta. Ìyẹn ò kí ń ṣe aim wa lórí ìkànnì. Primary objective tá fi dá ìkànnì sílẹ̀ gangan ni pé ká ránra wa létí ẹni tá a jẹ́. It's just to remind us of who we are as a group and not the other way around. And the only way to remind us of who we are as a Yoruba is by speaking the language. And eléyìí ni nǹkan tí a máa ń ṣe lórí ìkànnì láti ìgbà tí a ti dá ìkànnì sílẹ̀. Tẹ́ bá wá ìkọ̀kan náà àwọn content wa tó jẹ́ èdè Gẹ̀ẹ́sì, bóyá ẹyọ kan àbí méjì péré lẹ máa rí tó jẹ́ èdè Gẹ̀ẹ́sì. Gbogbo eléyìí tó kù Yorùbá pọ́nbélé. A kàn máa ń fi èdè Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ sí nítorí àwọn èèyàn wa tó wà lókè òkun tó jẹ́ pé wọ́n fi gbogbo ara gbọ́ Yorùbá yẹn, ṣùgbọ́n wọ́n fẹ́ gbọ́ dáadáa. Òun la fi máa ń fi èdè Gẹ̀ẹ́sì sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti má ṣe jẹ́ kí iyọ̀ já gbogbo nǹkan tí à ń sọ ní èdè Yorùbá. And one thing tí mo fẹ́ ká mọ̀ ni pé a ní máàpù tiwa tí à ń follow. Òun náà lẹ́sìn wò ní ojú screen yìí yẹn. A ní máàpù àwọn ibi tí a fẹ́ lọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní ìta Nàìjíríà. Plan wa láti dé gbogbo ibi tí wọ́n bá ti ń sọ Yorùbá. Bẹ́ẹ̀ ni a sì ń ṣiṣẹ́ lórí àwọn plans yìí tí mo mọ̀ pé a máa need help yín. And reason tí mo fi wá ṣe fídíò yìí gangan nìyẹn. A máa need help yín. Ọ̀nà wo lẹ lè fi help wa lórí ìkànnì? Tẹ́ bá click join ní ìsàlẹ̀ fídíò yìí, ẹ máa rí pé with 600 naira every month, minimum of 600 naira every month, ẹ lè help wa. Eléyìí tá bá rí èèyàn díẹ̀, at least èèyàn díẹ̀ tó ń support wa, àwa náà máa lè jámọ́ra láti jẹ́ kí ìtàn Yorùbá tẹ̀síwájú. Torí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì máa ṣe research àwọn fídíò yìí nígbà tí àwa ò bá sí mọ́. Àwọn videos yìí sì máa wà ní orí ẹ̀rọ ayélujára. Bóyá a fẹ́ bóyá a kọ̀ ni, Yorùbá máa wà títí láéláé. As long as pé ilé ayé ṣì wà, bẹ́ẹ̀ ni Yorùbá máa wà. Ìdí nìyẹn tí a fi ń ṣe gbogbo àwọn nǹkan tí a ń ṣe. A sì fẹ́ kí àwọn ìtàn yìí kó parun. Ara àwọn nǹkan tí a rò pé a fi máa support ara wa ni pé à ń ṣiṣẹ́ lórí online store tí a ti máa ta àwọn nǹkan Yorùbá. Bẹ́ẹ̀ ni à ń ṣiṣẹ́ lórí ẹ̀. So tẹ́ bá rà, kò ń ṣe pé ẹ kàn ra nǹkan Yorùbá, ẹ rà láti support ìkànnì, láti fi gòkè àgbà sí ni. Bẹ́ẹ̀ sì ni àwọn tó ti fún wa ní owó rí pé ká lọ sí ìlú kan àbí ìkejì, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà, òṣùbà yín rè. So lastly, tó bá yẹ pé one time thing lẹ́yìn fẹ́ ṣe, ẹ kàn fẹ́ fún wa lówó pé ká fi support channel yìí, account information mi lẹ́ ń wò lójú screen yẹn, ẹ lè send owó síbẹ̀. Bẹ́ẹ̀ sì ni màá dúpẹ́ lọ́wọ́ yín gidi gan, torí pé ẹ̀yin gan ẹ wà lára àwọn tí ò jẹ́ kí àṣà àti ìṣe Yorùbá kó tí ì parẹ́. So àwọn nǹkan wọ̀nyí ni mo rò pé kí n bá wa sọ lórí ìkànnì lénìí. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín gidi gan ni. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yẹn máa mọ̀ pé ṣé bí mo monetize channel yìí. This channel is meant for limited categories of people. Mi mọ̀, ẹ jẹ́ kí n explain yẹn fún yín in details. Èèyàn péréje péré ni nǹkan tá à ń ṣe lórí ìkànnì yìí ló wà attracted sí. Kò ń ṣe
channel tá a dálẹ̀ fún èèyàn tó pọ̀. Ṣé mọ̀ pé Yorùbá là ń sọ. Number one, àwọn èèyàn tó ń wo ìkànnì àwọn tó gbọ́ Yorùbá ni. Bẹ́ẹ̀ sì ni àwọn lẹ́yìn pé àwọn tó gbọ́ Yorùbá ló ń wo ìkànnì, àwọn tó tún wo ìkànnì ni àwọn tí wọ́n ní interest láti mọ̀ sí nínú àṣà àti ìṣe ilẹ̀ wa. Àwọn ni wọ́n tún wo ìkànnì tó pọ̀ jù. So kì í really generate owó púpọ̀ gẹ́gẹ́ bá a ṣe ń sọ yẹn. Bẹ́ẹ̀ ni mo sì lè sọ fún yín pé ní oṣù mẹ́fà sẹ́yìn mo lè sọ fún yín pé ẹ̀ẹ̀kan péré láti generate $70, 70 something dollars in a month láti oṣù mẹ́fà sẹ́yìn. So yòókù is less than 70 something dollars. So mo bẹ̀ yín gan ni, bẹ́ẹ̀ ni mo sì ń rọ̀ yín. Tẹ́ bá ṣì wò pé kíkànnì máa tẹ̀síwájú àbí ká change nǹkan tá a máa ń ṣe lórí ìkànnì, but tó bá yẹ pé nǹkan tá a ń ṣe yìí lẹ like lẹ fi subscribe, ẹ lè help wa as low as 600 naira gẹ́gẹ́ bí mo yẹ sọ lẹ́ẹ̀kan. Bó ṣe 1000 naira tó bá jẹ́ one time thing lẹ fẹ́ ṣe, account information mi ni ẹ̀ ń wò ní òkè yẹn. So kò jẹ́ bó ṣe jẹ́ àwọn nǹkan tí mo kàn rò pé ká jọ sọ lénìí nìyẹn o. So kò ní ju báyìí lọ lénìí. Ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. Bẹ́ẹ̀ sì ni ẹ lè bá mi like fídíò yìí